Oòduà gbè wá o, ọ̀dàlẹ̀ ni ò ní gbé o. From reliable source, sójà tó jẹ́ captain tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ilẹ̀ káàrọ̀ òjíire tó jẹ́ pé mi ni mo búra fún sí Ògbóni, òun ló pè mí báyìí báyìí mo ti ń sọ̀rọ̀ yìí. Mo á fa ọkọ̀ ìwà ń sọ fún yín gbogbo ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire àti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò àti olóyè Sunday Igboho àti gbogbo àwa ọmọ Yorùbá tó kù pátápátá. Mo wá fa ọkọ̀ ìwà ń rọ̀ yín ká lọ ṣe ara léṣù ọ̀wọ̀. Lọ́wọ́lọ́wọ́ wọ́n sẹ̀ǹdẹ̀ sójà bíi 2000 sílẹ̀ Ìbò. 1500 nínú wọn ó jẹ́ Fúlàní tí wọ́n wọṣọ fún tí kì í ṣe sójà láti pa ilẹ̀ Ìbò run. Bẹ́ẹ̀ dẹ̀ ni ó wá sọ fún mi pé the same thing tán ṣe yẹn o wọ́n á ṣe fún South West wípé àwa ni ìṣòro wọn. Mo á fọ ọkọ̀ ìwà ń sọ fún yín, ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yẹn tó bá ní Ifá kó lọ da ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ tó bá jẹ́rọ́. Ẹni tó bá ní pásítọ̀ tó jẹ́ pásítọ̀ ẹni kó lọ wò kó wọnú ẹ̀mí kó lọ wò wá. Ẹni tó bá jẹ́ aláàfáà ẹni kó lọ wọnyanrìn kó lọ wò ó. Ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ tó bá jẹ́ irọ́. Bẹ́ẹ̀ náà ṣe ń kó bọ̀ nílẹ̀ Yorùbá o. Tẹ́ ẹ rò pé sójà ni wọ́n tó dẹ̀ yẹ pé Fúlàní ni gbogbo wọn S-man. Èrò ọkàn wọn ni pé bẹ́ẹ̀ bá yẹn sọ fún mi o bí captain ṣe sọ fún mi o ó ní wọ́n ní kán pa àwọn ènìyàn wọ̀nyí run so that Fúlàní á take over everywhere. Fúlàní á take over everywhere. Mo wá fi àkókò yìí sọ fún yín tó bá ní àwọn ìgbésẹ̀ tó yẹ ká lè gbé ní kíákíá lórí gbogbo àwọn bíríìjì tó wọ̀dọ̀ wá torí wọ́n sọ fún mi wọ́n ní àwọn jẹ́ẹ̀tì wọn tó máa ń fò yẹn tábà lóògùn tá a lè fi mu tí ò ní lè ṣe nǹkan kan táwà lórí òkè tá a rá mókè wọ́n ní ká lọ́ọ́ máa ṣe. Wọ́n ní láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àgbúrò nǹkan tó máa lágbára ju ẹ̀mí wa lọ. Mo wá fà ọkọ̀ ìwà ń bẹ̀ yín mo wá ń rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pa ọ̀tẹ̀ tí ẹ jẹ́ ká ṣe alẹ́ ṣùṣù ọwọ́ ilé òkè ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n pé àbí mo wọ fírèmù ọ̀rọ̀ o àbí pé nǹkan kan o ọ̀rọ̀ tán ṣe pè mí báyìí bọ́n yẹ pè mí ni mò ń pè ni mò ń sọ̀rọ̀ sílé yìí o. Mo rọ̀ yín ẹ jẹ́ ká lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ká lọ ṣe alẹ́ ṣùṣù ọwọ́ ká mọ̀ bá a ṣe máa ṣe ara wa ká jẹ́ kó Oòduà nation dúró ní kíákíá. Tá bá máa kó ogun yìí wọ bí tá bẹ̀rẹ̀ sí gbé jẹ́ẹ̀tì ju bọ́ǹbù sí wa tá bẹ̀rẹ̀ sí pa àwọn ènìyàn wa ọwọ́ wa ò ní ká nǹkan tá a rò yìí o kì í sọ̀rọ̀ ilẹ̀ ẹlẹ́ nìkan kọ́ná dúró de o. Mo rọ̀ yín mo bẹ̀ yín o bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ara ń ta mí ọkàn mi ò balẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ ní olórí olúwo Ògbóni Àbọ̀ríjì Èkìtì State High Chief Dr. Jacob Òrìṣàmíkà ẹ̀yin lójú Olódùmarè irúgbìn Ọlọ́run tí ò ṣe é fàtó. Mo rọ̀ yín o mo rọ̀ yín o mo rọ̀ yín o mo tẹnumọ́rọ̀ yìí o ẹ jọ̀ọ́ o.